ẹni egígún lé kó máa rọ́jú bó ṣe ń rẹ ara ayé ní rẹ ará ọ̀run. Abala kejì ètò yìí. Mo tún lè sọ wípé lábala kejì yìí ká tó jó òwe yìí mọ́ tí wọ́n sọ wípé ìrí arígún la fi ń tagún lọ́fà. Ìrí arígún là tagún lọ́fà. Ó wọnú ara wọn pẹ̀lú eléyìí tí mo fẹ́ mẹ́nu lé. Mo fẹ́ gba ọ̀rẹ́ wa, òǹṣèré, òǹkọrin fújì, arákùnrin wa Ọpẹ́ Federal, tí wọ́n lọ sórí ìkànnì ayélujára lórí ètò kan nínú ètò àwọn ọ̀gá wa kan láìpẹ́ yìí, tí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀dùn ọkàn àti ìbànújẹ́ tó fi di pé ó mú omijé jáde lójú ẹ̀. Mo sì fẹ́ gbà á nímọ̀ràn. Bákan náà, mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn tó máa ń jẹ́ alátẹ̀lé àwọn olórin fújì, tí àwọn èèyàn kan máa gbé àwọn ènìyàn ṣépè láàyò níbẹ̀ làwọn ò ti lówó lọ́wọ́, wípé ohun tí wọ́n fi ń ṣerémọdé yẹn ó ṣeé ṣe kó padà di wàhálà fún wọn lọ́jọ́ iwájú tán bá ṣọ́ra. Mo sì fẹ́ gba gbogbo àwọn bloggers wa nímọ̀ràn pátápátá nú ayé. Yorùbá ní iṣó tí ọ̀tẹ̀ bá lé, ẹnu fùrọ̀ ẹ̀ ní máa gọ sí, ẹnu fùrọ̀ ẹ̀ ní tí máa jáde. Àbí ìgbà tí baálé bá jókòó láàrin ọmọ kéékèèké àtàwọn ìyàwó ilé, àwọn ìyàwó ẹ̀gbọ́n, ìyàwó àbúrò, ìyàwó ọmọ, wọ́n á bú sọ pàápàá. Wọ́n ní bàbá ṣé kò ti dẹni yẹ̀yẹ́ báwọn. Níjọ́ ní ìkan sọnú àwọn bloggers wa tá a tún lè pè ní presenter, ó ń sọ wípé táwọn bá dé ọ̀pọ̀lọpọ̀ ààfin àwọn lọ́balọ́ba, wọ́n máa ń fojú ẹni tó wá tọrọ owó wo àwọn. Wọ́n máa ń wá àwọn níwò ẹni yẹpẹrẹ, ṣùgbọ́n táwọn kan bá wá láti Àbújá tàbí wọ́n wá láti London, láti UK, tán láwọn fẹ́ ṣe research, tán kàn kó kámẹ́rà ń jẹ́gbọ́njẹ̀gbọ́n, wọ́n wá máa pàdé wọn tìlù tìfọn. Tán bá rí àwọn, wọ́n wá àwọn tẹ́ńbẹ́lú ẹ́, sáà ń wá tọrọ owó lọ́wọ́ wọn ni. Ìrí arígún ni wọ́n ń tagún lọ́fà. Sẹ́yìn ọ̀mọ irú iṣẹ́ tẹ́yìn ń gbórí afẹ́fẹ́ ṣe ni. Àwọn bàbá tán fi iṣẹ́ yìí lé wa lọ́wọ́. Ṣé nítòótọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò ló lọ? Mo pàdé bàbá mi Yẹmí Fárónbí ní ìkànnì Almond FM níbi mo ti ń ṣe program Ojú Akùn ní every Tuesday ní ọ̀sẹ̀ tó lọ. Bí mo ṣe rí wọn, mo dọ̀bálẹ̀ wọ̀, mo fàyà mi lélẹ̀. Wọ́n ní kò le tó báyìí, wọ́n gbé wa dìde. Bàbá yìí bá yín ya fọ́tò. Wọ́n ti tásìkò tó yẹ kán wọnú stúdíò, wọ́n sáré dúró, wọ́n bá mi ya fọ́tò. Àtèmi àti bàbá Sọ̀lúdẹ̀rọ̀ tó jálejò mi lórí ètò. A ya fọ́tò pẹ̀lú wọn. Bàbá Sọ̀lúdẹ̀rọ̀ ló gbé mi dé agbègbè Bẹ̀rẹ̀ lọ́jọ́ yẹn lọ́hùn torí mò ń padà lọ sí Olómi. Ọ̀rọ̀ wọn la sọ tá a fi dé agbègbè Bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ wọn la sọ débẹ̀. À ń ròyìn wọn pé wọ́n jẹ́ ọ̀gá tó ṣe é mú yangàn, ẹni tó ṣe é súnmọ́. Mo wá ní mo dúpẹ́ pé mo bárù wọn láyé. Pé a kàn gbọ́tàn wọn lásán. Ṣerú wọn bá lọ sáàfin ọba kan lónìí, kódà tán bá fẹ́ lọ sí Àbújá nílé ìjọba, sán fojú ẹlẹ́yà wò wọ́n. Kàn láwọn fẹ́ lọ kí pírẹ́sídẹ̀ǹtì. Ntí ọ̀kàn yín tẹ̀ ń gbẹ́nu sí, ṣé ní mo kàn yín lábùkù?
ẹ̀yin lẹ́sọ̀ tàwọn ọba ẹ̀yin lẹ́rìí ibi tó yẹ kán ti ṣe báyìí ìwà ọmọlúwàbí tó yẹ kán hù ẹ̀ ń jẹ́ kó yẹ pé ẹ̀yin lẹ fẹ́ control wọn ẹ mọ̀ lẹ́ o Mr. ọlọ́gbọ́n dorí ẹja mú. wọ́n wàá rí tẹ́ kànlẹ̀kùn àwọn wà ní tàdíkìjì níṣẹ́ pé tó wá búlì wa níṣẹ́ pé tó wá rúgbọ́n fi mú fílì láti mọ tí ó fi mọ yẹ̀yẹ́ wa kò sẹ́ni tí kì í ní kọ̀kọ̀. ẹ wá ní wọ́n sílẹ̀kùn fún yín wọ́n ṣàpọ́nlé yín. àwọn bàbá bá mi jí òjò tí wọ́n ṣe ṣiṣẹ́ tí wọ́n nù. àtàwọn àgbààgbà sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti rìtáà lẹ́nu iṣẹ́ yìí tí wọ́n sì wà láyé àtàwọn tí ò sí láyé mọ́. àwọn bàbá wa yanjú Adégbìtẹ́ tí wọ́n ṣiṣẹ́ wọn nù. ojoojúmọ́ náà máa ń pè èèyàn wọ́n tó pè mí ń dèrò pé báyìí ni kọ́ ọ máa ṣètò ẹ báyìí ni kọ́ ọ máa ṣe ó tún dọ̀bálẹ̀ wọ̀. ẹ̀ ń wówó ẹ fẹ́ lówó lọ́wọ́ ẹ fẹ́ di gbajúgbajà ẹ̀ ń búlé àwọn èèyàn ẹ wá ní wọ́n ṣàpọ́nlé yín tọ̀dọ̀ tí bó ṣe lọ́nu. ẹ yẹ ń padà sọ́dọ̀ Ọpẹ́ Federal. Ọpẹ́ Federal ò bá tí mọ́ bara jẹ́ tó báyìí. ohun tó fa ọ̀kọjá wípé o kọ́kọ́ o lọ wára rẹ kàn nínú ayé. ohun tó ń ṣẹlẹ̀ sí ọ tára mi ni mo rò débẹ̀ o lọ wára rẹ kàn nínú ayé. lọ wára rẹ kàn lọ wára rẹ rí lọ mọ owó ènìyàn tó jẹ́ lọ mọ táyé rẹ ń pè é fún kò sínú ẹbọ o. rántí orin Saheed Òṣùpá o ó ní rántí ìpín rẹ ọ̀rẹ́ mi gbìyànjú kó mọ̀ dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. rántí ìpín rẹ ọ̀rẹ́ mi gbìyànjú kó mọ̀ dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. lọ wára rẹ kàn lọ wára rẹ rí. gbogbo ń tó olóò ti sí ẹ̀yìn pátáhùn òun lèmi náà ń ṣe lọ́wọ́ òun lèmi náà ti sí ẹ̀yìn bó ṣe àvẹ́ẹ̀t ẹyẹ ló ṣe ń àvẹ́ẹ̀t èmi náà ṣùgbọ́n mi ò lè bá tèmi dé kí n dé kòríta kí n bọ́ ta gbangba kí n bú sẹ́kún mọ́ torí kó tó di wípé mo padà doníwàásí bí mo ṣe ń sọ fún ọ yìí ọ̀rẹ́ wa ń gbò dé kòríta kan mo lọ wá ta lèmi ni. ìgbà míì wà mo jẹ́ ń tọ́ àwọn tí wọ́n máa kùn lọ́dà bí ọ̀tá rẹ̀ wọ́n lè mọ́jọ́ ta rẹ̀ o. mo lè sọ fún ọ lónìí pé Alhaji Táíwò Àkàndé Adébísí Currency wọ́n yìí sọ̀tá rẹ̀ wọ́n yìí sọ̀tá rẹ̀ ó lè jọ bẹ́ẹ̀ wọ́n yìí ṣe. n tẹ́ kí n sọ bẹ́ẹ̀ rí èmi náà ti wo ọ̀gá wa Oríyọmí Hamzat gẹ́gẹ́ bí ọ̀tá mi rí. ìgbà mo farabalẹ̀ mo padà rí pé kì í ṣọ̀tá mi. kí ló jẹ́ kí n mọ̀ pé kì í ṣọ̀tá mi? bí àwọn elénìní ṣe dìde sí ọ lẹ́yìn Táyé Currency nínú àwọn elégbè nínú àwọn van bẹ́ẹ̀ ni àwọn elénìní dìde sí mi nínú àwọn tájọ́ ń tẹ̀ lórí Yọmí. ṣùgbọ́n kó tó rò wípé wọ́n ń bínú rẹ kọ́kọ́ wò ó kí ni wọ́n rí. tó bá jẹ́ pé ògo àti jẹ́nìyàn ìlàkàkà rẹ ni wọ́n rí wọ́n á bínú ẹ̀ ń tiwọn o. torí pé ní tí Táyé Currency gbé dání òun ló gbé dání. ní Táyé Currency fẹ́ dà òun ló fẹ́ dà kódà ó fẹ́ dà jù bẹ́ẹ̀ lọ. àwọn yòókù yẹn ní táwọn fẹ́ dà kò jọ Táyé Currency o ọmọlẹ́yìn ni wọ́n fẹ́ jẹ́. ọ̀gá ni wọ́n fẹ́ jẹ́ o mọ́ gbàgbé o ọmọlẹ́yìn làwọn fẹ́ jẹ́ o
ntọ́ fẹ́ lùlù ni o kò fẹ́ kọrin o ntọ́ fẹ́ jẹ́ van ni o ntọ́ kàn fẹ́ máa búlì àwọn èèyàn nítorí Táyé Currency kọ́ máa gbá àwọn èèyàn ṣépè kí ó padà kó tiẹ̀ lọ́jọ́ iwájú náà ntọ́ náà fẹ́ ṣe nìyẹn o ṣùgbọ́n tí wọ́n fẹ́ ṣe ni pé ìwọ náà fẹ́ kọrin o fẹ́ dàbí Táyé Currency tàbí kó o tún jù lọ nínú ayé o fẹ́ káwọn ọmọ sẹ́yìn náà ìwọ náà fẹ́ padà ní van o fẹ́ dá dúró ó wá jókòó sáàrin àwọn tí ò níbi tí ń lọ ohun tí ẹjọ́ gbé dání kì í ṣe nǹkan kan náà èmi náà ti jókòó orú ẹ mo ti jókòó orú ẹ fásìkò tó pẹ́ lọ sàá tó yẹ pé àsìkò tèmi tó ń lọ ju tiẹ̀ lọ nítòótọ́ o ní bóyá torí pé o ní baby face yes àwọn èèyàn máa ń níbẹ̀ ṣùgbọ́n mo gbàgbọ́ pé ò lè tó mi lọ́jọ́ orí ó dẹ̀ ti achieve tí mi ò tí achieve nínú ayé ọ̀lọ́ mẹ́kà ò ti ra mọ́tò ìmọ̀ bí o ti ń kọ́lé lọ mo bọ́ dúpẹ́ ọ̀rọ̀ náà jẹ́ mẹ́kùn ohun tó o nílò òun ló ti gbégbèsè rẹ̀ yẹn ṣùgbọ́n torí pé o jẹ́ni tó nífẹ̀ẹ́ òun bojú wẹ̀yìn kí ló dẹ̀ fà á o nígbàgbọ́ wípé àárín àwùjọ àwọn àjọṣepọ̀ tó ti ń bọ̀ yìí òun náà làwọn èèyàn títí ẹ níbo lọ fẹ́ mórí lé ó ti fọkàn ṣe dáadáa mọ̀jẹ̀ntọ̀ ẹ́ Alhaji Táyé Currency mọ̀ yìí pé ó yìí ṣe ọ̀tá àwọn wọ́n mọ̀ yìí pé ó yìí ṣe elénìní sáwọn ṣùgbọ́n àwọn èèyàn ń kọrin pé ọ̀tá ni ọ́ ṣe tí wọn ń kùn ọ́ lọ́dà ọ̀tá àwọn náà wọ́n ń bojú wò ẹ́ lẹ́yìn wọ́n ti wá ń gbàgbéra pé ohun tí mo fẹ́ dà lọmọ yìí fẹ́ dà ọmọ yìí ò gbọ́dọ̀ ṣe bí àwọn olù ṣe ń ṣe ọmọ yìí ò gbọ́dọ̀ ṣe bí àwọn followers mi ṣe ń ṣe tàbí àwọn van mi ṣe ń ṣe tí ẹ gbọ́dọ̀ mẹ́tọ̀ jẹ́ níbi ó ti kókù ní wípé lásìkò tíjà ń lọ lọ́wọ́ ó yẹ kí wọ́n kàn mọ vibe sórí Táyé Currency kọ́kàn mọ́ ròyìn bí wọ́n ti dá afárá yìí ni kò yẹ kí wọ́n bá wọn bú Sàráfà Àdìgún kò yẹ kó bu tiri lẹ́dà kọ̀ọ̀kan àwọn van àwọn followers àwọn búlì wọn àwọn ló ọ̀bá jẹ́ mọ́ bú àwọn yẹn tìtorí pé wọ́n wá ń dọ̀ láǹgbáná kan ẹnìkan gbọ́gà ìwọ náà lọ jáde kíní kan mọ́ra wọn nǹkan kan ń ló fi dàbí ẹni wípé ìwọ náà ń jáde ńgbà náà lọ́hùn ọwọ́ àárín sìn pé iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí inú rẹ̀ wá bàjẹ́ débi pé ó fi wá bú sẹ́kún inú bàjẹ́ débi pé ó fi bú sẹ́kún pé ó ti dọ̀tá tírí lẹ́dà ó ti dọ̀tá Sàráfà Àdìgún àwọn colleagues títí ẹ tó lè bá mingles tó fi jẹ́ pé bóyá ẹ lè jọ máa kárin along tẹ́sí jọ máa tẹ̀síwájú ọba ti ṣe bẹ́ẹ̀ ní títí ẹ ṣùgbọ́n kò túmọ̀ sí nǹkan kan ìgbésẹ̀ tó gbé yìí ó dáa púpọ̀ ṣùgbọ́n má bá àyàn jà ṣùgbọ́n tó o bá ti jí lóòrọ̀ ẹnikẹ́ni tó bá ti sọ wípé kó wọn kí wọ́n ṣàjà wálẹ̀ ó nílùú tó tóun tó ṣe pé ẹ sì jọ gbé nǹkan kan náà dání ọmọ tó lọ fún wọn ni aláwìsẹ ni ọmọ ni bẹ́ẹ̀ ọ̀fẹ́ lódà tó lọ ń gbélé ọ lọ́wọ́ lódà rẹ fún wọn ọmọ tí wọ́n bá ti bí tán bá ti kọ́ gbèsè pé bàbá tí wọ́n bá ti bí tán bá ti kọ́ gbèsè pé Táyé Currency kọ́ lọ́rán wọn iService àti kán lè bá gbólóró lọ́dọ̀ àwọn Facebook àwọn TikTok oníjẹ́ máa ń sòsì tí wọ́n ń ṣe yẹn fi àṣì Ọlọ́run tí ń bẹ lára rẹ yàtọ̀ sí pé ọlọ́ Mẹ́kà ó láṣì Ọlọ́run lára gbé wọn ṣépè Ọlọ́run sọ pé òun sí gàgà lẹ̀ fún ẹnikẹ́ni tó bá ṣàbòsí ẹ̀ sọ̀rọ̀ pé nǹkan bùsí làwọn ń ṣe ni kàn sọ fún àwọn ènìyàn títí ẹ kán má gbẹ́nì kankan ṣépè kán sì mọ́ rí Alhaji Táyé Currency bí ọ̀tá wọn ọkàn lè fún àwọn láàyè díẹ̀ má sùn mọ́ wọn jẹ́ kán máa ṣe wìtìwìtì pẹ̀lú àwọn iService wọn tó ń ṣe fún ọ yẹn náà tó bá tásìkò kan wọ́n padà jókòó pé ọpẹ́ yìí sọ̀tá mi náà fúnra wọn ni wọ́n pè ọ́ máa tẹ̀síwájú àánú dìde sí ọ
tara mi ni mo rò débẹ̀ o tara mi ni mo rò débẹ̀ o inú mi dùn yìí pé àwọn tiwa lọ́dọ̀ tiwa lọ́hùn wọ́n mojú àwọn forí mú kùn ni ààrẹ àwọn tó jáde sí mi báyìí kàn fara hàn bí ọ̀tá èyí bá gbé sí pé ní tèmi ni ṣùgbọ́n inú mi dùn yìí pé wọ́n forí mú kùn wọ́n jáde bí ọ̀tá mo gbẹ̀gùn mo ń retí kán jáde bí ọ̀tá kí n lè fún wọn ní sáǹpù kí n lè jẹ́ kán mọ̀ yìí pé ìyá wọn ti bí wọn ṣòfò ṣùgbọ́n gbẹ̀yìn Oríyọmí mọ̀ pé mi ń ṣọ̀tá àwọn òye yé wa èmi gẹ́gẹ́ sì mọ̀ pé mi kì í ṣọ̀tá Oríyọmí ṣùgbọ́n mọ̀ yìí pé ní tí àwọn gbé dání ní táwọn fẹ́ dà ní táwọn ti dà lèmi náà ń lé ló fi dàbí ẹni pàjọṣepọ̀ wa ò lè dàbí pé kí n máa tẹ̀lé wọn gúlégúlé ògo méjì òun padà lẹ̀ papọ̀ láti bára wọn ṣe ní tí òye ọ nìyẹn ṣùgbọ́n tòótọ́ o irin máa ń pọ́nrin kí irin lè mú láti lè ṣògo tó bá tásìkò tọ́lọ́ ń bá ń táyé kọ́rẹ́ǹsì fún ọ irin rẹ̀ ọ̀pọ̀nrin rẹ bí Ọlọ́run ṣe fi irin pàṣọ pọ́nrin tí lẹ́dà bọ́lọ́run bá wá rán sí ọ tó o bá ti balẹ̀ jẹ́ níbi kankan àánú ó dìde Ọlọ́run wọlé àṣẹ sílẹ̀ tó o ti ṣe sọ́dọ̀ táyé kọ́rẹ́ǹsì àánú ó dìde sí ọ níbòmíì tẹ̀síwájú ọpẹ́ fẹ́dra ó ti dògo ogó tí ẹ̀wulẹ̀ ní ọ ṣùgbọ́n tó bá ti jí láàárọ̀ ẹ̀ ń bá ti dojú kọ ẹ́ má bùyàn pọ́pílìkì kọ̀ọ̀rọ̀ ni ó ti mọ̀ búdòsà wọn ó ti mọ̀ gbé ẹ ṣépè ó wá wò bẹ́ẹ̀ pèrè òní mú wọn nígbà táyé wọn bá ta nítorí pé wọ́n ń ṣe gúlegú lẹ́yìn ẹnìkan wọ́n rò ó tán fẹ́ rí wọ́n dẹ̀ jẹ́ tán fẹ́ jẹ nígbà yẹn wọ́n bá ta orí wọn ó pè é kò jù bá ń lọ ẹni gígùn nílé ọmọ rọjú bó ṣe ń rìn ara ayé ló ń rìn àárọ̀ ẹ káàbọ̀.